mọ́sù tó gbẹ tán ó gbẹ bàjẹ́ ó gbẹ kú á sì hàn bí ìlú mọ́tò yẹn fún yín tí gbogbo yóò rí gbogbo bí mọ́tò gan ṣe rí mọ́tò ṣe jẹ́ mọ́tò ṣe ta tó ẹ̀yin tèmi nílé àmọ̀dúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run ọba tó dá ọkùnrin tó dá obìnrin ọba olùpèsè ọba olùgbèjà ọba olùlànà tó la ọ̀nà yìí tó fi débi bí ọlọ́run ò ṣe ọlọ́run adúpẹ́ lọ́wọ́ rẹ ìwọ ló bá wa ṣe tàkọ́kọ́ tójú òtì wa ó bá wa ṣe tẹ̀kejì ojú òtì wa ẹ̀kẹta náà ló tó ṣe tójú òtún tì wá yìí bàbá Abija ti gbẹ mọ́tò mọ́sù burúkú ni tó gbẹ tán ó gbẹ dànù. Ladies and gentlemen, welcome the latest car owner in town. ẹni tuntun tó kọ́kọ́ tí ń gun mọ́tò lọ́wọ́ báyìí tó jẹ́ kí mọ́tò ọ̀sára bàbá mi ẹ̀ ṣàdúrà fáwọn èèyàn lé. ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ lọ́wọ́ yín o. ẹ ṣé o. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. a dúpẹ́ o. nílé lóko. ní London lẹ́yìn òdì ní US ní Canada láti orílẹ̀-èdè wa ń bì láti Nàìjíríà tó fi wọ Ghana tó fi wọ Togo tó fi wọ Gabon mo wá fò fẹ̀rẹ̀ ó dìlú òyìnbó lọ́hùn US láti London America Germany ní Canada Chicago Canada UK mo mà dúpẹ́ lọ́wọ́ yín ẹ wò ó ga jù ẹnu mi ò gbọ́ pé ẹ ní dààmú àmín ní dààmú wọn ò ní fòkú yín ránṣẹ́ sílé o lágbára Ọlọ́run ò ní dáwó mọ́tò fún yín o pẹ̀lú ògo Ọlọ́run ò ní fowó ọkọ̀ ránṣẹ́ sí lọ́wọ́ iṣẹ́ yín ò ní dìṣẹ́ o iṣẹ́ yín ò ní dìṣẹ́ o iṣẹ́ yín ò ní dìṣẹ́ o lágbára Ọlọ́run lẹ́nu iṣẹ́ yín ogun ìdíwọ́ ìdènà Ọlọ́run níjó dé báyìí ogun wá mi ìsìn Ọlọ́run níjó dé báyìí ogun ká máa gbaṣẹ́ lọ́wọ́ èèyàn ní gbogbo olú òyìnbó pátápátá porogodo lọ́wọ́ èèyàn ọmọ Nàìjíríà Ọlọ́run ní darú ẹ̀sìn yìí lágbára àmín Jésù iṣẹ́ yín ọmọ lóòkè ní ọwọ́ yín ọmọ lóòkè ní mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o tí ẹ bá tó ń dúpẹ́ lọ kí ni mọ́mọ́ tó máa lọ sọ mí o mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ní ráre Kamo o mo ń tẹnumọ́ láti bí ìjẹta mo ní ìwọ bọ̀bọ́ yìí ìwọ lọ́ọ́ mọ̀ fá orí gbónúgbó tó mọ́ tètè ìwọ lọ́ọ́ mọ̀ fá tàkàlà mọ̀ gbó kí ló wá dé orí ọtí òru lọ́mọdé yìí kí ni ti ń ṣẹlẹ̀ a ní kí n sáfọkànbalẹ̀ kí n mọ̀ wọ̀rí bẹ́ẹ̀ lóòótọ́ ni ọkùnrin tí ń sun lára fọkùnrin àkọsẹ́ ní ṣe ẹ̀bẹ̀rẹ̀ lórí lálùdé ẹ̀sáré ṣe ẹ̀dórí alápinni ẹ̀sáré yẹn dú ẹ̀ tó jẹ́ pé sẹ́yìn lẹ́yìn náà ń ṣe lẹ́yìn fi ń rówó yìí tí yóò tó pẹ́ síra wọn kó jìnnà tọ̀dọ̀ tèmi náà tó wọlé wọlé tó yanjú yìí o Kamo ò ní dààmú ò ní dààmú ìrìnsí rẹ ò ní bára ayé ní lágbára lọ́wọ́ Elédùmarè ò ní tẹ́jú lẹ́mọ́lẹ́ ọ wà ní díẹ̀ ní àná ò ní díẹ̀ ní àná lágbára Ọlọ́run ò ń béèrè ìrànlọ́wọ́ látọwọ́ àwọn èèyàn látòkè wọ́n sì ń ṣe é fún ọ Ọlọ́run Elédùmarè ní bá aṣọ yìí jẹ́ aṣọ yìí lé ò ní fàyà lágbára Ọlọ́run wọlé àyà àti bàbá tó tara wọn jáde ìgbà ilé rẹ ọmọ lékún ni àwọn ilé rẹ ọmọ lékún ni ò ní fẹsẹ̀ lẹ́kọ̀ọ́ fẹnu kọ́ o bó ń ṣe ń wí tí ń dùn mọ́ ara yé nu tí wọ́n sì fi ń gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n ń ṣe tó fẹ́ fún ẹ̀ Ọlọ́run ní padà lẹ́yìn yóò rí bẹ́ẹ̀ yọ̀sẹ̀ bẹ́ẹ̀ ètí mo wí àrọ̀ ọ̀rọ̀ mọ́ àbámadá ò ní dá tiẹ̀ kọ̀ mọ́ sẹ̀ ẹ̀sẹ̀ ìtura ò ní wí tiẹ̀ kọ̀ mọ́ gbà bọ́ká bá gẹ̀rẹ̀ jẹ́ ní ọ̀ká ní kù sí àlàkalẹ̀ ń tó sùn mo dúpẹ́ o ọ̀ká rí Kamo. ẹ bá kí àwọn ọmọ mi náà tó ń ṣe erékeré àti salo erékeré ẹ̀ka rí ojú òní tí àwọn ọ̀rẹ́ mi dájọ́ ṣe náà ni. ẹ wà ní bẹ̀rẹ̀ àná òun lágbára Ọlọ́run bẹ́ẹ̀ sì wọ́n ń kóra yín kiri tẹ́ǹtẹ́ ló ga yín gbogbo ìgbà ọ̀rẹ́ bá ti nà ní báyìí tẹ́ǹtẹ́lé táwa àtàjọ kóra wa ọ̀gá yín tẹ́ǹtẹ́ kóra yín kiri tó bá ti wẹ̀yìn báyìí ẹ̀yin ní rí lẹ́yìn náà bá ti wájú ẹ̀rọ náà pẹ̀lú ògùn ọ̀nà ìkó ò ní pa yín ikú ò ní pa yín kò ní tán fún yín kò ní fẹ́ẹ̀ tán ọmọ aráyé ò ní rí di yín ẹ fi ilẹ̀ gbogbo gúlégúlé rẹ̀ ẹja máa wo ibi tí ọba dé ìjà ibi rere lè rí àtọ̀ gbẹ̀yìn rè ibi rere orí yóò ní gbàbí àyà yóò ní búrẹ́dì ìsìnkú ọ̀run ọpẹ́ yẹn dà òrìṣà òkè yọba mi báyìí tó lẹ́kùn ọ̀run tì yóò sì tilẹ̀ ayé pèrègèdè orí ẹyẹlé ìrù ẹyẹlé àtẹsẹ̀ ẹyẹlé yọmọ lọ lè bá mi jíṣẹ́ yín lọ́rùn báyé yín ń dùn lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin ò tí ì jẹ́ tán yóò rí bẹ́ẹ̀ bàbá rẹ̀ yẹ wá ní ẹ̀kú ọ̀nà sọ̀rọ̀ ọ̀pá o ẹni ilé ayé bá ti súnú wọn
kọ́mọ yà lọ bẹ́ẹ̀ yẹn bá sì rò burúkú ròyìn tó bá péré yín láì dáa ọ̀sán gangan là gbọ́ kú arọ́ àjìnlàfọ̀ wọ̀ àfọ̀nà làjì máa wọ̀ ntọ́ bá nà sí níkà tí àtàwọn ọmọ rẹ̀ ní ọ̀jẹ̀ kò tí rí bẹ́ẹ̀ kò ti ṣe bẹ́ẹ̀ kò dúpẹ́ lọ́wọ́ yín o àwọn ọmọdé ń kó kiri yòókù náà tẹ̀ ránṣẹ́ ní ìsìn tí wọn ò sí ń bì lágbára Ọlọ́run àwọn náà ó lu àlùbọ̀ gbogbo yín pátá lẹ́ẹ̀ lu àlùbọ̀ lẹ́yìn kàmọ́ ẹ̀ ní péjú asán lẹ́yìn kàmọ́ ẹ̀ ní péjú asán ẹ̀ ní sanko padà sílé yín ẹ̀yin náà rẹ̀ ẹ̀rìn ayọ̀ padà ní ẹ̀rìn ẹ̀rìn kúrò lọ́dọ̀ kàmọ́ ní yọ dáa fún yín o mo dúpẹ́ púpọ̀ èmi Alhaji Tajudeen òye wọlé mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ lọ́wọ́ yín o mo wá tó kí ọmọ mi náà Àṣìṣì Adélakùn Àṣìṣì Adéyẹmí Adélakùn ọmọ mi ni 4, 5 and 6 mi ni. ok ẹ máa bọ̀ pa bàbá nìyẹn pa bàbá nìyẹn pa bàbá ẹ máa bọ̀ ọmọ bàbá rè o ọmọ bàbá rè o ọmọ bàbá rè o àwọn bàbá ti wà ń bàdàn láti bí 1 week 2 weeks ago làwọn bàbá ti wà ń bàdàn àtọmọ ìyá rẹ bàbá rẹ wọ́n jèrè rẹ lágbára Ọlọ́run ó jèrè rẹ ò ní tọrọ jẹ ò ní lu àkísà kẹyìn aṣọ àtàwọn tó kù tí wọ́n ń bẹ ńlé náà gbogbo mi làwọn di àbí àwọn jẹngulu gbogbo wọn náà dúró dé wà lé wọn retí wa àwa náà ọmọ ayọ̀ dé wa bá wọn àwọn àbáwọn náà láyọ̀ kò ní burúkú rẹ ayé kàmọ́ máa gbọ́rọ̀ mi dáadáa ọ̀nà abónímọ́lé gbàdé ìlú wa ìlú yín Ìlara Mọ̀kì. Òṣogbo ni. Òṣogbo ẹ̀ bàbá mi. Torí pé ìfẹ́ gbà ọ̀nà bíi tí erékeré ti lè mọ ibi tí mo bá bá. Bàbá mi wọ́n drive mọ́tò èmi king of boys kò sí tí ó ṣe. bàbá tó bá pàfọ́ọ̀mù kó o fẹ́ já mọ́tò gbà ẹ̀ kàn wọ́n ṣẹ́ pé mi. ẹ̀yin èèyàn mi Kamo wàá bá ránṣẹ́ sí Ọlọ́run wà gọ́ọ̀dé Ọlọ́run wà ní gbogbo Àbújá Ọlọ́run wà number 1 Ọlọ́run wà number 1 bàbá Ọlọ́run wà kódà ó tó ti sọ fún mi pé tí n bá tó ti fẹ́ máa lọ tí n bá ti gba mọ́tò tó ti bá ti fẹ́ máa lọ kí n pé òun ó tó bá fowó epo ránṣẹ́ Ọlọ́run wà àṣírí yín ò ní tú láéláé àṣírí yín ò ní tú láéláé àṣírí yín ò ní tú láéláé ibi tí àparò ń gbé ń fọṣọ tí lékeleke ti ń fọṣọ àparò ò ní mọ̀ bẹ́ẹ̀ tọ́ba wa mọ̀ bẹ́ẹ̀ kò sí ní tí ó fomi rẹ̀ sí omi tí fi ń fọṣọ kò ní ráàyè débẹ̀ Ọlọ́run wà gọ́ọ̀dé gbogbo Àbújá ìmọ̀ràn ọ̀tá ò ní jọlé yín lórí gọ́ọ̀dé Ọlọ́run wà fún gbogbo Àbújá tó dúró tán ọ̀tá ò ní jọlé yín lórí sọmọ náà gbogbo Àbújá Ọlọ́run wà gọ́ọ̀dé kẹ́ẹ̀wọ́ wọlé sí láìpù wa ń jọ náà ẹni ọmọ mi ti ń sọ̀rọ̀ yín pé tọ́lọ́run wà bá fi join ó ti lọ it's gone èmi ò dẹ̀ rí ẹ̀yin náà rí mi náà rí bẹ́ẹ̀ ṣe ń wọlé kò tí ì pé seconds ẹni kíkà mọ̀ sẹ́ndì àkáǹtì ẹ wá fi odidi kan 1 million bàbá kọ fún wa 1 million 1 million naira lọ́lọ́run wà kọ́kọ́ jù sínú. bá a ṣe bẹ̀rẹ̀ program bàbá yóò kọ́ fi 1 million lẹ̀. bàbá lódidi lolúgbó fìgbé tí ẹ tọrọ àṣẹ ti gbọ́n. Elédùmarè ò ní sórí àbọ̀ fún yín kò wá ní sórí ẹ̀dẹ̀ fún yín lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin ní 5 naira 10 naira gbogbo ń tẹ̀ gbogbo yín dúpẹ́ lọ́wọ́ yín o bẹ́ẹ̀ sì bá ń ṣáájọ owó onírú owó oníyọ̀ mo rè é o ọwọ́ àdọ̀wọ́ Ọlọ́run ọ̀dọ̀wọ́ ẹ̀yin náà ọmọ ara yí ọmọ ìgbàdì yìí ayé òní kí n má forí gún kí n má fẹsẹ̀ lẹ́ẹ̀kí n fẹnu kọ́ ẹ máa lọ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀ ọ̀la oṣẹ́ ńlá aṣíwájú yà ẹ̀mí yín ni ó lò láti sálà lórúkọ Jésù Olúwa wa. Eriwo àyàtọ̀ eriwo ẹjẹ tí bàbá wọlé ẹjẹ tí bàbá ọkọ̀ ọmọ gbẹ́tán mọ̀ ni ọmọ gbẹ́tán ọmọ gáyàtà mọ̀ ni ọmọ gbẹ́tán. ẹ máa wo ẹ́ńjìnì ẹ máa wo jí àga bó ṣe ń sọ kutu wọ̀wọ̀ bàbá mi ọmọ gbẹ́tán mọ̀ ni ẹ máa gbádùn lọ bàbá mi rèé ẹ máa gbádùn lọ bàbá mi ó dúró. Adúpẹ́ ẹ máa gbà sọ́lọ́. ẹ wá tún lọ wo inú rẹ̀ bá ń dè ọ̀rá o sàlùmọ̀ wọ́wọ́ ẹ̀ o ẹ má bọ̀ bàbá mi láti òun ọ̀ǹkà o. bàbá ti gbé mọ́tò ó rèé o òun ló gbẹ ẹ wọlé bàbá mi ó gbẹ tán ẹ jókòó ọkọ rẹ o.
bàbá mi ti gbé mọ́tò o. bàbá mi sẹ́ mọ́ wà. Ọlọ́run ti ṣe o. Ọlọ́run ti bàbá ti ń wa mọ́tò ọlọ́run wọ́n ní ìdí iṣẹ́ ọkọ̀ gangan làwọn ti bẹ̀rẹ̀. Ọlọ́run ti ṣe o. Bàbá Abija has gotten his own car too. God did it. Ọlọ́run bàbá mi ta ló ṣe sáwa ni. Elédùmarè ọba ló ṣe. Elédùmarè. Ó wá fa ẹ̀yìn síbẹ̀. Ó fa ìwọ Kamo síbẹ̀ pé tó mo fi wọ́ ṣe ojú olùtò lásán làwa. máa tukọ̀ àwọn pípù yìí. Elétò lásán làwa. Ọlọ́run ní sí. Celebrity wọn yìí ní industry wa. Ọlọ́run ní sí wa. Báwọn mójútó tampa. Ọlọ́run ní sí wa. Bá mójútó wọn ní kọ̀ọ̀kan. Mọ̀ ṣàánú wọn ní kọ̀ọ̀kan. Bàbá mi. Kamo Bàbá mi. ojú òní tí ọ. Àmín bàbá mi. Gbogbo àwọn tí ń bẹ lọ́kàn rẹ̀ tí wọ́n kú lójú ọ̀nà gbogbo wọn ló lè ṣe fún. Àmín àmín bàbá mi. Gbogbo wọn ló lè ṣe fún. Àmín bàbá mi. Àparí inú kankan wọ òní bàtò dé wa jẹ́ o. Àmín. Yóò rí bẹ́ẹ̀ yọ̀ọ́sẹ̀ bẹ́ẹ̀ ọkọ̀ rẹ̀ o. ẹjá wo nú mọ́tò bàbá o. Bàbá ẹ jókòó yẹn mọ́tò stress ti yín. Sẹ́ẹ̀rí o mọ́tò bàbá ti dé o. Gbé wọnú gbogbo ibẹ̀ yẹn. Mọ́tò bàbá ti tẹ ọ́nù. Bàbá ti tẹ ọ́nù lẹ́ẹ̀kan sí. Ẹ bá ń ṣí bùtù. Ẹ bá ń ṣí bùtù. Èsì tó ń kan mọ́nàmọ́ná. Boots. Ọyẹ́ ẹnu rẹ̀ nǹkan. Ọyẹ́ ẹnu ẹ̀ kan. Ẹ̀sìn àtàyà tó wà o. Ó tún bẹ́ sátàyà wá tó dúró bámbá. Bàbá mi ti dọ̀lọ́kọ̀ o. Plate number ló kú báyìí bàbá mi. Bàbá mi ti dó mọ́tò o. N bá ṣe díẹ̀ ní ìsinmi bá ti délé. Bàbá mi. N ó pe Ọlọ́run wa. N ó pe Kamo. Ọba ń ké sí Ọlọ́run wa gbogbo Àbújá káfàtà. Gọ́ọ̀dì l'Àbújá. Pé kó fowó. Wọ́n gba nọ́mbà. Owó nọ́mbà tó wé epo rẹ̀ Àtòwé epo. Torí wọn sáré mọ́ gbé Ìbàdàn ní àyè. Ìsúwàlà. Bàbá mi Ọlọ́run wa. Ilé mọ́ gbé Ìbàdàn ní àyè. Owó nọ́mbà owó epo. Tí wọ́n gbèdé Èkó. Ọ̀dọ̀wọ́ Ọlọ́run ọ̀dọ̀wọ́ yín. Bàbá mi afúnyín ní Abija àbí ẹ̀kọ́. lórúkọ ti bàbá àti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Ìwé ọkọ̀ yín rè bàbá mi. Custom paper nìyẹn. Òun lẹ́ẹ̀ fi gba ìwé ti plate number. Àdúpẹ́ o. Bàbá ti do ní mọ́tò o. Abija ti do ní mọ́tò o. Abija ni legend. Gbogbo ẹ̀yin tẹ́ support wa lórí project yìí, we are grateful. Thank you so much. Thank you so much. Thank you so much. Ala Instagram, ala Facebook. Temi Shobola to celebrate you. Wọ́n ti ń post ẹ̀ pé ó ti gba mọ́tò, wọ́n ti gbé mọ́tò fún. Láìsí ìgbà mọ́tò. Wọ́n bá ṣe àdòyàn díẹ̀. Ẹni tó ṣe ní ṣe ẹ̀gàn tó sọ ní sọ ẹ̀gàn. Ọlọ́run ọba ń tó tiẹ̀ náà sí. Ẹni tó sọ ní sọ ọ̀dùn ni. Ọlọ́run ọba ń tó tiẹ̀ náà sí. Gbogbo wa pátápátá kò sí ní tá a sì tí ò lẹ́sàn. Eborí kan la gbé kalẹ̀ ní ìsìn tá à ń ṣàdúrà fún. My name is Abi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.